Hello everyone, welcome to Toyeen Talks. Thank you for watching. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you all. Bye. Lórí ọ̀rọ̀ ayé bàbá wa Bọ́ládé Ọ̀nànúgà Olúwa gbọpẹ́ wa. Lórí ayé bàbá wa Alhaji Ramoni Àkànní l'Ógbómọ̀ṣọ́ Olúwa gba ìyìn wa. À ń bọ̀ àti. Mo ń gbọ́ yín ìyá mi. God bless you. Mi ní pẹ́ máa mú gbogbo ẹ̀ pápá. Pápá ìṣẹ́jú méjì lẹ́ni. Mo láìkí bàbá tó pè tó ń sìn. Mo láìkí ọgbọ́n Ọlọ́run á bá mi wà pẹ̀lú wọn Ọlọ́run. Nǹkan kan tí mo fẹ́ kọ́ ṣe ni pé ìgbà tó ti rí pé ìwà àwọn ènìyàn ò dá wọ́n move. Wọ́n ti ká mọ̀ pé àwọn táwọn ti bá ṣiṣẹ́ kù sí pọ̀. So èmi ò láìkí kéèyàn pé yàn ṣiṣẹ́ 30 years gbọ́dọ̀ yàn kò ṣe fún ọ ìgbà tí wọ́n lu orí èèyàn tó bá tiẹ̀ lu orí èèyàn wọ́n náà sọ pé máa lu orí ẹ̀ wọ́n ò ní gbórí ẹ̀ sílẹ̀ kọ́ lù wàá move máa yẹn move dẹ́tọ̀ sọ̀rọ̀ tó ń sìn wọ́n move wọ́n ti bá gbogbo wọn ṣiṣẹ́ kò sí nǹkan tó wà ń bẹ̀ and number 1 nílùú òyìnbó ni mo ti ń pè ṣé mo pé ìwọ̀n kan wà tó jẹ́ self-employed bẹ́ẹ̀ni self-employed lèmi tí mo wà ń bì ìjọba ò ní anything tó máa ṣe fún mi o bẹ́ẹ̀ni ó ní mo ti sọ. mi ìbá àdàgbà kí n retire I'm on my own because mi sọ taxi tí mo máa ń sọ ju taxi tí bá fi till end of the year kìíní mi lọ so self-employed nílùú yìí you are on your own ní lọ́jọ́ alẹ́ ìwọ ní kó lọ máa fi nǹkan pamọ́ torí mi ò láìkọ́ máa sọ pé ìlú òyìnbó I've been in London for 30 years so nǹkan tí mo rí pẹ̀lú nǹkan tí mo ń ṣe nǹkan tí mo dì mọ́lẹ̀ nǹkan tó máa wà fọ́jọ́ alẹ́ mi nìyẹn tó ti yẹ yín self-employed àfọ́jú alẹ́ mi nìyẹn kó ìjọba orí tèmi rò kò sí nínú pé bóyá tí n bá wá dàgbà tí n bá ti pé 60 o bóyá wọn á máa fúnyàn ní income top ìjọba nìyẹn kì í ṣe tí mo bá ṣiṣẹ́ tó rárá mi mò ń bá ṣiṣẹ́ so èmi mi ìgbẹ́jẹ́ ní kọ́kọ́ bí ìyá alájẹ̀dẹ̀ sọ ọkọ náà tó dùn mí máa sọ fún yín yes ma mi ìgbẹ́jẹ́ ní kọ́kọ́ àti Wàsíù àti gbogbo wọn everybody gbọ́dọ̀ ní plan fúnlé ayé tó bá dẹ̀ rí pé ibi tí ọ̀gá ẹ̀ ti ń sọ kíní kò tẹ́ lọ́rùn move wọn di orí anybody mọ́ wọn ò ta kókó orí anybody mọ́ aṣọ ẹnìkan pé kó máa fà mí kiri àbí kí n tó sọ́jú ẹ̀ ẹ wo dáàbì tó sọ̀rọ̀ tó ń sìn wọ́n mú wọn pé gbogbo wọn làwọn ti bá ṣiṣẹ́ tán self-employed ni wọ́n and number 2 àwọn dáàbì tó sọ̀rọ̀ láti Amẹ́ríkà yẹn wọn ṣe láwọn ọmọọṣẹ́ gan náà kọ́ lọ ń ṣàánú wọn ká bẹ́ràn wí ká tún bẹ́ràn wí ẹ̀yin wá pé ẹ wọ́n máa ń káṣífù wọn láti lọ fi ṣe lílé ayé sí tó bá ti gbé orí ẹ lẹ̀ ọ̀gá kan tó bá gbórí ẹ̀ ní ọmọ ajé àlọ́ mọ́ gbà o. ẹ ti ṣe ìfẹ́ kíkí lẹ́fẹ́ kí n sọ ṣé kí n wá máa rorò kúrò pé wọ́n fẹ́ yín bọ̀dá bọ̀dá ń gọ̀dá náà wọ́n fẹ́ fi ṣògùn lọ́ọ̀fù àlọ́gùn lọ́ọ̀fù lọ́ fẹ́ fi ṣe. tó ti yé yé ìyá alájẹ bẹ́ẹ̀ ni mà. ọkọ náà ń ṣàánúwá gbogbo ẹ̀ ló ti bàjẹ́ látòkè délẹ̀ kò sí. ẹ ra stars fún mi ẹ̀yin Facebook kí ló dé ẹ mà dájú ẹ ní ra star ni mò ń gbọ́ yín sá òun sísá mi tó ti pé 3 minutes. wọ́n sọ ti ẹnìkan sí pé ẹlòmíì gan agbọmọṣẹ́ agbọmọ ọ̀dọ̀ á dùn bí ẹni máa fẹ́ kú á sì kọjú lára á ṣe ìgbà tí ò sí lọ tó ti yé yín àti pé nǹkan kan tó tún wà tèmi tó fẹ́ káwọn ọ̀gá máa ṣe ní Nàìjíríà yẹn kó tó bá mi ṣiṣẹ́ nǹkan tí n bá lè fún ẹ kó máa sáìnì ìwé ìfẹ́ gbọ́ sórí mi níta pé mi ṣe ọkàn fún ẹ o you are self-employed iye tí n bá ti sọ fún ẹ tó bá tẹ́ ẹ lọ́rùn tí ò bá tẹ́ ẹ lọ́rùn wá tó rẹ́ lòmíì tó gbogbo kinní yìí ò ní máa fa wàhálà kò ní máa fa dààmú Tóyìn Sàká lọ́bẹ̀sì ẹ ṣe mà bẹ́ẹ̀ ni ẹ fẹ́ pẹ́ rẹ̀ tí lo 4 minutes ẹ ráǹtì ẹ jẹ́ ká gbẹlòmíì láyé o. mo bọ̀ náà ó rẹ̀ pé mo rí hello. ẹ ra ma. ẹ ra sir God bless you sir. ẹ kú. yes sir. mọ́mí tó pè tó ń sìn ní láti mi ìmọ̀ bí Amẹ́ríkà lọ ti pè. bẹ́ẹ̀ni. abroad lèmi náà wà àbí London ó dẹ̀ pé London lọ ti wá. bẹ́ẹ̀ni. abroad Europe lèmi náà wà. ó dáa. ṣe rí ma tí mọ́mí yẹn bá ń gbọ́ kó má bínú o kò sẹ́ni tó mọ̀ ṣe láyé yìí o kò sẹ́ni tó mọ̀ ṣe pé yàn self-employed kìíní kan yẹn ẹni tó bọ́ èmi fúnra mi gbà mí máa ń wo situation kan tí mo face Nàìjíríà pé ká ní mo wà bẹ́ẹ̀ yẹn kí ni mo máa ṣe ń sìn àìmọye graduate ni òrìṣẹ́ ṣé gbogbo àwọn ọ̀gá yẹn náà ṣé lásán ló mọ̀ wọn ọmọọṣẹ́ wọn mọ́lẹ̀ ni ṣé lásán ni máa yẹn fi dúró síbẹ̀ ni ṣé kò wù kó kúrò látijọ́ yìí ìyẹn ló yẹ ká máa consider gbogbo owó tọ́wọ̀n èèyàn ní Nàìjíríà owó gidi tán ní owó tí ò mọ́ ló pọ̀ jù
Ọlọ́run ló sọ pé máa follow yín sìn because there was a day mo wà night mo wo program yìí tẹ́ ṣe tán ní Wàsíù gbàyàwó máa yẹn sọ pé Wàsíù gbàyàwó òun ọ̀nkù mi sọ pé ẹ̀gbọ́n mi kọ́ wà lamẹ́ríkà ń bẹ̀ tó Europe lèmi wà ó ní òun ò wo program yẹn mo wá rí pé ilẹ̀ sẹ́ǹdì ẹ̀ pé ẹ̀yin orí program yìí mo ti rí pé Wàsíù Àyìngbé gbàyàwó wọn ní France ọdún ẹ̀pẹ́ ilẹ̀ ṣe interview fún wọn. Mo ṣe interview bóyá àwọn èèyàn kọ̀ọ̀tẹ̀ gan bẹ́ẹ̀ ni. Ẹ̀gbọ́n mi yẹn fẹ́ wò máa sọ fún kọ́ follow yín ó wà ní Atlanta so èmi gangan láti sọ so ìgbà èèyàn wà self-employed ó wà ṣe pé kínní kò sẹ́ni tó mọ̀ ṣe everybody náà fẹ́ kẹ́ everybody fẹ́ wà okay gbogbo akọ́lá máa wà okay but kọ́lọ́ ń gbàdúrà gbogbo wa ni máa yẹn náà ṣó wù kó wà bẹ́ẹ̀ for 32 years ni ó ti súnkọ̀ gírí ló di bọ́ sọ jáde ó dẹ̀ rí pé láìpọ̀ wọn Ọlọ́run ló dẹ̀ ní kó sọ̀rọ̀ jáde àwọn èèyàn ní nǹkan tó tún sọ kò dáa inú mi dẹ̀ dùn pé àwọn èèyàn wá àtàkì wọn nǹkan tí èmi ò Wàsíù òtẹ̀ lè gbà kọ́bọ̀ bọ́ọ̀bù kó. ẹ má bínú wọn máa change o ẹ má ti rò débẹ̀ ẹ náwó tẹ́ ẹ bá náwó lójú àgbo bọ́ọ̀lù àwọn bọ́ọ̀sì tá à ń jà fún ṣe máa máa. ìgbéraga tó jẹ́ pé mo náwó mi mà èmi máa náwó mi ọtún náà máa recognize o gbúdọ̀ ṣẹ́tù manager wọ́n tún tó lè recognize. ó recognize present máa kọrin mo ti kọrin fún yín ẹ má bínú ó dáa ẹ má bínú ẹ ṣe ẹ má bínú ẹ jẹ́ káwọn èèyàn bá wa pè wọlé ṣe rí àwọn obìnrin nípa pé wọ́n gbàyàwó ẹ Wàsíù dóyàwó ṣe gbá kan àwọn obìnrin náà ní kó wà very careful ojú kòkòrò obìnrin míì ti pọ̀ jù tó bá gbé díẹ̀ lẹ́wọ̀n á dò ẹ jẹ́ káwọn obìnrin wa náà máa kó káwọn náà ní respect hello bí tí mo tún gbóhùn mi o mò ń gbóhùn mi o ẹ pa o màá gbé kọ̀ mi o hello. Hello sir tẹ́ bá ti pè wá bóyá orí fóònù tẹ́ bá ti ń gbé wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ bá wa pa I want your number +1 317 429 7082 omo peace ìsàlẹ̀ ní Facebook yẹn à ń gbọ́ yín sir. ìyá oníkọ́tì house yàrá jẹ́. sir. bàbá confam international. bàbá confam ni bàbá confam àwọn tí Celestia nìyẹn ní Maryland. God bless you. ẹ kìíṣẹ́ olúwa gbé iṣẹ́ ládé. Àmín. Anyway irú ẹ̀yìn báyìí ó ṣòro láti rí nínú online lórí iṣẹ́ tá à ń ṣe. àdúrà ni mò ń gbà fún ẹ látàárọ̀ tí mò ń wo tó ṣe fún bọ́ọ̀yì àyàn yìí. Yes sir. ṣe rí bọ́ọ̀yì ó di gbélé mi ní London rí o. Wow. ìyẹn àyàn kúnlé yẹn àyàn lọ́wọ́. 95 tó ń dé báwo náà porúkọ ẹ̀rọ tó wá sí London tó ń kọ́kọ́ bẹ̀rẹ̀ bọ́ọ̀yì kan báyìí tó ń pè ní ayọ̀ tó máa ń lu jazz. ilé mi náà ń gbé number 53 Whitland House kan wá sí ọ̀dọ̀ mi. ṣe rí Wàsíù bó ṣe Wàsíù dá tó gbogbo nǹkan ló kún lọ́wọ́ Wàsíù mo láìkì Wàsíù gan o. mo láìkì Wàsíù gan-an àmọ́ kòkòrò ojú òun ló hápùn tí Wàsíù gbogbo inú nǹkan tó jáde tó wá ń jáde mo mọ̀ wípé èmi ni father for night ní senior boys club ní London nígbà yẹn lọ́hùn tájọ ṣe ní 95 ayan yẹn ó ti ń jìyà ti pẹ́ bọ́ọ̀yì kan sọ Ọlọ́run kan sọ pé kí bọ́ọ̀ yẹn kó bọ́ tó bọ́ ohun kan tí mo kàn fẹ́ sọ fún bọ́ọ̀ yẹn ni pé kó try kó lọ múra sí ara ẹ̀ because Wàsíù burú gan-an tọ́mọ sọ fún ẹ gbogbo nǹkan ló kún ọwọ́ ẹ o tó bá rí ìyàwó ẹ tó bá máa dó ìyàwó ẹ á dó kò sí nǹkan tó máa ṣe sí. aláwọn bọ́ìsì ẹ̀ wọ́n ní pé gbàtà àwọn bọ́ìsì sọ̀rọ̀ pé ṣèbí àwọn torí ẹ̀ làwọn ò ṣe kí introduce ìyàwó àwọn sí Wàsíù. o lè introduce ìyàwó tó bá rí ìyàwó ẹ tó bá fà ìyàwó ṣe ṣògùn ni kò sí ẹ̀ tó yé tó bá rí obìnrin kan tó bá fà tí ẹ̀ Wàsíù bá máa dó á dó náà òun dẹ̀ lówó tó kọ́ létí tó ra ọ̀nì pápá tó wà nílé ẹ̀ tó ń sìn ó ní màálù ó ní gbogbo ẹ̀lú tó sìn àwọn ọmọ tó dẹ̀ ń tẹ̀lé ẹ̀ ń jìyà ó dẹ̀ rí òun dẹ̀ ń gbowó tó ń di olówó kọ́ nìyẹn olówó tó ní owó tí ò ṣàánú ẹnì kejì ẹ̀ kì í ṣowó. ìyá oníkọ́tì house iṣẹ́ tó ń ṣe yìí ẹ tún máa ní nǹkan jù bó ṣe ní tẹ́lẹ̀ lọ iṣẹ́ gidi lẹ́ ń ṣe mo dẹ̀ mọ̀ pé jọ́ọ̀jì tó máa fún Wàsíù lórí kìíní yìí mo mọ̀ wípé o máa jọ́ọ̀jì ẹ̀dọ̀ anyway I know you for that.
ẹ ṣe so gan. ó gbọ́dọ̀ change àwẹ̀ àyàn yẹn ó mọ̀ mí dáadáa tó bá ti sọ pé òwòlì Jacob ó mọ̀ mí gidi ó mọ̀ mí dáadáa ó ti gbélé mi rí mo ti ràn wọ́n lọ́wọ́ ní dáadáa ní London ó ṣe sọ pé ó sákòlẹ̀ wá sí nígbà tó sákòlẹ̀ wá sí mọ̀mọ́ náà òdòdó àmà ń pè é tó máa bá lùlù ní church àmà ń pè é náà bó ṣe wà ń bẹ̀ náà pápá tá a pè ní London náà pápá bóyá ó níwèé kó tó kó ń bẹ̀ pápá kò sẹ́ni tó mọ̀ kò níwèé. because Wàsíù ò ní jẹ́ kó ẹ̀ mọ̀ Wàsíù ni you don't know Wàsíù. I don't know Wàsíù. I don't know. Ọlọ́run jẹ́ kó o mọ̀ ọ́ jàre. Ẹ ṣe tà. Mo bá sọ̀rọ̀ kan nígbà kan ní London bẹ́ẹ̀ pé mo ní wá ń bí ó fẹ́ fẹ́ ọmọ akọ̀ǹbáyé ọmọ ọjọ́ mi ó fẹ́ fẹ́ ń gbà ẹ̀ mo ní Wàsíù ò kì í fẹ́ ìyàwó ogun máa bá ẹ̀ sùn ni. Ó fún ọmọ yẹn lóyún ó dẹ̀ bímọ fún ó dẹ̀ fi ọmọ yẹn lẹ̀ fún ìyá yẹn tọ́mọ yẹn dàgbà lẹ̀ wá pọ̀ ìyá ọmọ yẹn ó kọ̀ ọ́. Wow. Ọlọ́run ní London nígbà parọ́ tí mo wá kí n máa rí ó wà so kọ́ni ó ṣàgbére yẹn lójú bóyá n fi ṣoògùn ni o kò sẹ́ẹ̀ tó mọ̀ o bọ̀tì nǹkan tó ń ṣe ó kù díẹ̀ káàtó bọ́ọ̀ yẹn kò sí nǹkan tó bọ́ yẹn máa ṣe di tó bá dẹ̀ ọ̀bọ yẹn bá máa sọ̀rọ̀ jù Wàsíù lè rán yàn kan padà nù. Jésù Ọlọ́run ẹ̀. I'm telling you the truth ó lè rán yàn kan padà nù. nǹkan táwọn ará mi yẹn ṣe burú gan-an. Ẹ ṣe gan sa. Ó burú gan-an. Ẹ ṣe sa. Ó tọ́ ni mo sọ fún yín so ẹ kúṣẹ́ ẹ máa ṣiṣẹ́ lọ. Ẹ ṣe. Tó sọ̀rọ̀ anyway. Ó dá sa. Ó dàbọ̀. Ẹ̀sìn kẹ́rù mọ́ bà mí. Hello. Kọ́ọ̀lù gbogbo ẹ̀yin ẹgbẹ́ má bínú gbogbo kọ́ọ̀lù yẹn wọnú ara wọn mo try láti pick ẹ̀. Hello. Hello màá ti wọlé má ẹ káalẹ́ mà ẹ dẹ̀ máa jẹ́ kẹ́rù máa bà mí. Ìyá mi mo gbọ́rọ̀ yìí. Mo fẹ́ tíìpì ní nǹkan tí mo kàn fẹ́ sọ sọ̀rọ̀ yẹn àwọn èèyàn ti sọ̀rọ̀ tó pọ̀ bọ́ nǹkan kan tí mi mọ̀ bóyá Alhaji Wasiu lè gbọ́ bọ́ mo rí i pé oṣù tí gbogbo ọ̀rọ̀ yìí tó jáde yìí oṣù ńlá ni oṣù alákọ̀ọ́lẹ̀ oṣù tí mùsùlùmí ń pe Ọlọ́run fún ìdáríjì ẹ̀ṣẹ̀ oṣù tí kìrìsìtẹ́nì náà wá ojú rere Ọlọ́run ni ó yẹ kí Wasiu kó dúpẹ́ lọ́wọ́ ọmọkùnrin tó gbẹ́jọ́ ẹ̀ wá síta yẹn ẹ tó bá wà nínú ẹ̀mí mi ò fẹ́ sọ pé kéèyàn máa wo ẹ̀ṣẹ̀ yẹn gbogbo ìgbà kò sí bí ẹ̀ṣẹ̀ ṣe lè tó láyé kò sí ẹni tí Ọlọ́run ò fi fún ní second chance láti tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ tí Alhaji Wasiu bá lè brave enough láti jáde ó dẹ̀ bẹ̀bẹ̀ pé ta bá rí gbogbo ẹni tó ń bá ti ṣẹ̀ sí rí kí wọ́n pè òun tàbí kọ́ kọ́ńtàkì òun ó tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ kó wá pe ọmọ pààyàn lọ́wọ́ yẹn tó bá ní kó fún un àti mánì tí ojú ń dùn yìí á rí i pé àwọn méjì yìí wọ́n lè fa ìdènà kí Alhaji Wasiu kó má rí àlùjánnà kó má rí wọ̀ torí pé mùsùlùmí máa ń sọ̀rọ̀ kan ìjẹ́rìí ayé òun ni ti àlìkíyámọ̀ gbogbo àwọn tí èèyàn bá kú láyé àwọn áńgẹ́lì kan wà tí wọ́n máa ń kì sẹ́yìn wọ́n á máa gbọ́ gbogbo tí ẹni yẹn tó téèyàn bá ṣe ń rí ayé ṣe rí àwọn yẹn náà máa jábọ̀ tó ti yé yín mo kàn fẹ́ bẹ Alhaji Wasiu tí wọ́n bá lè brave náà tó hàn bá wò pé àwọn ò lè ṣe láéláé tí wọ́n kàn bẹ àwọn tó bá ṣẹ̀ tí wọ́n dẹ̀ ṣe ẹ̀tọ́ lẹ́yìn yẹn mi ò rí nǹkan kan tí wọ́n ṣe good suggestion good suggestion kì í ṣe àwọn nìkan o gbogbo àwọn olórin ni ẹ máa kó pọ̀ gbogbo olórin ni o. Sẹ́rí àǹfààní wà fún Alhaji nínú oṣù alákọ̀ọ́lé tá a wà yìí oṣù yìí ní agbára púpọ̀ oṣù tí gbẹ̀yàn bá ṣépè fún yàn ní oṣù yìí kó ṣe tiẹ̀ padà ní torí àwọn màláìkà tó sọ̀kalẹ̀ ọ̀rá gbogbo tí èèyàn bá sọ nínú oṣù yìí àwọn màláìkà gbé padà oṣù yìí kéèyàn kankan má gbà kéèyàn kan ṣépè fóun torí ní wákàtí ni àwọn màláìkà yìí sọ̀kalẹ̀ Alhaji kó má rí àyàn lọ́wọ́ bí ọ̀tẹ̀ o Ọlọ́run ti àyàn lọ́wọ́ síta ni pé lọ́ sọ fún pé gbogbo ohun tó ń ṣe kó lè sọ̀rọ̀ dárí bí ẹ̀ṣẹ̀ ń tẹ̀mí fẹ́ sọ nìyẹn ẹ ṣé ma God bless you gbogbo ìtókù tí wọ́n ṣe kò sí ẹni tí ò tí ì ṣẹ̀rí nínú gbogbo wa ẹlòmíì tó ń ṣe yìí tá a bá rí nǹkan tẹ́lòmíì ti ṣe ní kọ̀kọ̀ tí Wasiu nìkan ló tẹnu mọ́ kólúkálukú lọ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ kọ́lọ́run lè dárí jì ó dàbọ̀ wá. ẹ ṣé ma God bless you ma ẹ̀yin tẹ́ ń béèrè phone number àti pin ẹ̀ sísàlẹ̀ ṣe é rí ni +1 317 429 7082
Call me last born Johnson. Onotipin. Hello, sir. God bless you, sir. Eka sir. God bless you, sir. You're welcome to the show. Ẹjọ́ ọ̀rọ̀ tó ń lọ ìdáǹgbò yìí. Bẹ́ẹ̀ni, sir. Ó dùn mí gan nínú. Yes, sir. Nǹkan tí ìyá tó sọ ìkẹta kí ìyá tó sọ̀rọ̀ yẹn wípé wọ́n máa ń fi àwọn nǹkan kan wípé kán máa bẹ pé àwọn wà òkè pẹ̀lú nǹkan tí wàá tún ṣe ọ̀tẹ̀lẹ̀ tí kò ní ẹgbàá kò ní sọ̀rọ̀. Jẹ́ ní nǹkan tí bàbá wa tí wàá sí ṣe yẹn ó rán pátápátá. Wọ́n lo ọ̀gbẹ́ni yẹn ni ẹ má jẹ́ apárọ̀ tán ra wa tán ò bá lò ó wọn ní abandon rẹ̀. Tó yẹ yín àwọn kankan wà téèyàn bá ti bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ àwọn tó jẹ́ agbáragbẹ̀ wọ́n jọ ṣe tó wà ní foundation yẹn láti bẹ̀rẹ̀ inú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn wọ́n mú wọn nǹkan tó ṣe Wàsíù nìyẹn tí ò bá rí bẹ́ẹ̀ ẹni kí Wàsíù kówó lé lórí tí Wàsíù bá kówó lé lórí bóyá ìwà Wàsíù á padà já wálẹ̀ ó jáde bí màmá tí tomato sọ̀rọ̀ tó ti ṣe sọ̀rọ̀ ìgbé kí Wàsíù jíde kó wá bẹ̀bẹ̀ kó wá kówó lé lórí kò ní nẹ́bà ṣe ẹni kó kówó lé lórí nǹkan tó ṣẹlẹ̀ gangan tí wọ́n ti tó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ sí bàbá yẹn Wàsíù ò lè nẹ́bà dánrú ẹ̀ wò ẹni kó kówó lé lórí àbá àti màkàn mú wá nìyẹn God bless you, sir. Ẹ ṣé Ọlọ́run á pọ́n yín lé, sir. Thank you so much. Thanks ẹ̀yin tẹ́ ẹ ra stars fún mi o. If you are enjoying my show, ṣé Facebook ṣé mi ò charge ẹ ní? Ẹ̀yin tẹ́ wà lórí mi ò charge kíní ìṣàmì mọ̀ pé kíní yẹn ti yọ. Ẹ̀yin yóò tẹ́ wà lórí YouTube. Ẹ̀yin tẹ́ wà lórí YouTube mi mọ̀ pé fóònù yẹn ti kú ṣá. Oh my God. Hello. Ẹ tiẹ̀ ti try ẹ̀yin tẹ́ wà lórí YouTube ẹ̀yin náà try. Hello. Hello, Yèyé Kúdí. Ìyálájé, ọ̀dọ̀ Ìyálájé Kọ̀tún lẹ́wà ẹ̀ sí lọ́dọ̀ sister. Àǹtí mi ni Yèyé Kúdí. Ọ̀dọ̀ àbúrò wọn lẹ́wà Ìyálájé Kọ̀tún. Ìyálájé ẹ má bínú jàre ẹ jẹ́. Sà, èmi ò bínú. Ẹ kú ètò. Yes, sir. Ṣé rí ọ̀rọ̀ tí ó wà nílẹ̀ nípa ọ̀rọ̀ Aláàjì àti ọmọọṣẹ́ wọn? Ṣé rí nǹkan kan wà ní life tó jẹ́ pé ó wà very very ó dáa ṣùgbọ́n tún dé virus òun ní fame òkìkí. Ó ti yé yín. Ṣé rí òkìkí ó jẹ́ nǹkan tó dáa ó dẹ̀ tó dangerous gan. Èèyàn táwọn èèyàn bá ti mọ̀ nǹkan gbogbo èèyàn ti mọ̀. Ó ti yé bẹ́ẹ̀ so irú ẹni bẹ́ẹ̀ táwọn èèyàn bá ti mọ̀ pé ẹni yìí báyìí ló ṣe jẹ́ báyìí ló ṣe já mọ́ ó lójú nǹkan tó lè ṣe ó lójú ibi tó lè lọ òun lọ̀rọ̀ ọmọọṣẹ́ Aláàjì. ẹni èèyàn lùlù fẹ́ni tó gbé lórúkọ gan gbogbo ayé ti mọ̀ tó ṣe wà yẹn kò lè dédé kúrò ń bẹ̀ bóun fẹ́ lọ máa lùlù fẹ́ lè mí. fẹ́ bẹ̀rẹ̀ ibo ló ti fẹ́ ta àwọn olóòmù tó bá débẹ̀ gan wọ́n ti dá mọ̀ pé àṣebẹ́yà Aláàjì lẹ́ ń lùlù fún ẹlòmíì kò ní fẹ́ gbà tó kó wá ṣiṣẹ́ pẹ̀lú òun ẹlòmíì kẹ̀dẹ̀rẹ̀ òun náà gan tí wọ́n náà gbà ní ibo ló ti fẹ́ bẹ̀rẹ̀ ó ti wo àwọn kálíbà èèyàn tí wọ́n jọ ń wà nígbà kan àwọn patí ńláńlá tó ń rí òun ló ti jẹ́ pé àti kúrò ń bẹ̀ pé bí ọdún kìíní ọdún kejì ọdún kẹwàá 20 years àti kúrò ó ṣe lé o ṣe rí ẹ wò ẹ jẹ́ kí n sọ fún yín Yèyé Kúdí òkè ní Nàìjíríà wa ìta wà yẹn olórin tó jẹ́ àti olórin jùjú àti fújì ta lẹni tó ń lo ìgbà tó wà Àyìndé yàrá ẹjọ èèyàn wo ló fẹ́ ló lò ìgbà tó wà Àyìndé currently báyìí. tọ́ mi ò tí ì rí o. Ọlọ́run fún Aláàjì ní grace. Ọlọ́run nífẹ̀ẹ́ Aláàjì púpọ̀ ẹ jẹ́ ká gbàgbé pé bóyá ṣe rí ọmọ ń sọ̀rọ̀ kan máa ń gbórí Saheed Òṣùpá dáadáa ọmọ ń sọ̀rọ̀ kan pé bí Ọlọ́run ṣe fẹ́ gbogbo wa nílé ayé kò ń ṣe bákan náà
ṣùgbọ́n lọ́run ó wá lè jẹ́ pé bákan náà o nítorí pé tẹ́ bá wo ilé ayé yẹn rí pé ilé ayé yìí àwọn kan wà tó ti jẹ́ pé ọlọ́run gbogbo nǹkan kọ̀ dá fún wọn gbogbo nǹkan kọ̀ gbọ́n nọ́mà ṣùgbọ́n àwọn kan wà jẹ́ kó o fẹ́ bọ́ ṣe ṣe bọ́ ṣe bẹ lọ́run tó bọ́ ṣe ṣe gbogbo nǹkan tó lọ́run fẹ́ tó nǹkan wọn ò balance náà ṣùgbọ́n lọ́run bá ṣe ń wò wá lọ́run o gbogbo nǹkan lè rí bákan náà lọ́run nípa àdájọ́ everyday láyé yìí gbogbo àwọn bákan nínú àwọn tí ọlọ́run ṣàyàn níyàn òun làlájì ẹ jẹ́ ká sọ òtítọ́ gbogbo àwọn ìgbà táwọn kàwé pàgọ́ tó ń lò gbà gan àwọn sọ̀ní àdé gan tó ń lò gbà gan téèyàn kó bí akọ̀sẹ̀ tó lè lo gbà yẹn mọ́ láyé ẹ wò ìgbà tí wọ́n wà sí àìdè wà ń lò. ó ga o ó lágbára gan o. tó ti ń bẹ̀ ìyálájẹ jẹ́rí àti pé kí olèyàn tó di star kò ń ṣe nǹkan tó easy o kéèyàn tó débi tí àlàyé pé òun ṣe nǹkan tó kò ń ṣe iṣẹ́ ọjọ́ kan o kò easy o aláàjì ló mọ̀ ìtàn rìn láyé o àwọn ọmọ fẹ́ pé ṣé gbọ́ ìbẹ́ náà wo àwọn tó ń jẹ́ pé àwọn tó ń bá wọn ṣiṣẹ́ ìwọ̀nba ni irin tí wọ́n mọ o. bẹ́ẹ̀ kò wá sírì tí olórin lè rìn olórin ò lè dúró sórí stage kó ló ń dákọrin kó ló fẹ́ mẹ́kọ̀ orúkọ bínú yẹn ò bá dùn ayé ò ní gbà débi pé yóò máa gbà yìí kò lè dákọrin kó má lè légbè ẹnìkan ìjẹ́wàdé a tree can never make a forest. ìyálájẹ ṣẹ́ tí ẹ rí kò sí nǹkan tó ń jẹ́ olórin àwọn tó ń bá ṣiṣẹ́ pọ̀ gangan lolórin ẹ̀ṣọ́nà àwọn tó ń bá ṣiṣẹ́ pọ̀ ẹ jẹ́ kí aláàjì fẹnu lásán kan rìn náà kẹwo bó ṣe máa rí àti táwọn ọmọọṣẹ́ wọn bá jọ ṣe papọ̀ ẹ ti understand ṣùgbọ́n there is no important thing tí mo fẹ́ sọ ìyálájẹ ẹjọ́ múdẹ ọlọ́run jẹ́ káwọn èèyàn tó bá lè gbọ́rọ̀ yìí o àwọn tó tajọ wà lórí afẹ́fẹ́ àtẹ̀yìn náà àwọn èèyàn tó bá súnmọ́ yín ṣe rí èèyàn tó bá jẹ́ instrumentalist látòrí elégbè látòrí ẹjẹ́ ká tó gbé látòrí elégbè ṣá elégbè títí dórí ẹni tó ń lu ṣẹ̀kẹ̀rẹ̀ ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ sí Àyànkúnlé yìí ìyálájẹ ẹ̀kọ́ ńlá ni o nítorí pé ṣe rí generation àwọn tó jẹ́ instrumentalist ń sìn ọ̀pọ̀lọpọ̀ ló ti wà carried away pẹ̀lú ìfẹ́ tó ní sẹ́ni tó ń bá ṣiṣẹ́ àti music yẹn wọ́n ti wà carried away wọ́n ti future àwọn wọn ọ̀dẹ̀ mọ̀ wípé kò sí bó ṣe lè jẹ́ olórin gangan òun láyé mọ̀ o olórin gangan òun ni #1 person tó máa jèrè gbogbo iṣẹ́ tọ́jọ́ ń ṣe yẹn o. bẹ́ẹ̀ni ẹ ṣeun gan sa 1 person ìṣẹ́jú méjì táìmù yìí ti kọjá èrò pọ̀ ń bí ẹ ṣe gan sa. àwọn tó ń bọ̀ lẹ́yìn kọ́ máa ro ọjọ́ iwájú wọn kọ́ máa wà carried away káyọ̀jẹ̀ bá mú àwọn tó lè bá bọ̀ aláàjì kọ́ jọ nítorí ọlọ́run kọ́ ṣàánú máa yẹn kọ́ jọ kọ́ lọ wọlá kọ́ lọ ń ṣàánú wọn káwọn náà ṣàánú máa yẹn ẹ jọ. ẹ ṣe gan sa ẹ jẹ́ ká pe ẹni yẹn padà kílẹ̀ tó ṣú ẹ má tí ì pè wọ́n. nọ́mbà tí mo pè lẹ́ẹ̀kan ẹ jẹ́ kí n wá nọ́mbà yẹn padà mi ì ní nọ́mbà yẹn lórí fóònù mo sọ fún yín mi ì save mi ó kàn click ẹ̀ ni ẹ jẹ́ kí n wò bí ó máa gbé nọ́mbà yẹn wá ok ẹ jẹ́ ká pè wọ́n torí tílẹ̀ bá ti ṣú Nàìjíríà ń sìn àní lè rí wọn bá sọ̀rọ̀ ẹ má bínú o ẹ jẹ́ ká wo ẹni tí ó jẹ́ ẹ̀yin tẹ́ wà lórí YouTube I'm so sorry mi mọ̀ pé ẹsẹ̀ mi ti yọ kíní yẹn ó ti yọ charger let's call the man back kílẹ̀ tó ṣú kí n má gbàgbé wọ́n dẹ̀ ní ká bá wọn ṣàdúrà fún Bọ́ládé Ọ̀nànúgà àti Alhaji Ramoni Ògbómọ̀ṣọ́ níbo la wọ́n gbé fóònù sí o bó lẹ gbé fóònù sí o ṣe pé I'm try láti pe nọ́mbà wọn padà ó jẹ́ kùn wọ́n máa pè wá báyìí hello ó yẹ kí n save nọ́mbà yẹn bá. hello sir. hello. ẹ bá wa pa ẹbí tẹ́ ti gbọ́ mi yẹn mo ti ń gbọ́ yín báyìí ẹ ti wà lórí ètò. mo ti
ṣe rí nǹkan tí mi fẹ́ tìpín lórí ọ̀rọ̀ yìí. Yes sir. Pé Alhaji Wasiu wọ́n ní láti ṣètò Ọlọ́run. Torí àwọn náà wọ́n ti tan kándù báyìí. Wọ́n tan kándù kẹ̀. Ẹni tó bá ti kọjá 40 ìyẹn ti tan kándù. Ṣé máa mi pé èèyàn ti tan kándù ni pé kò sí èèyàn ti kúrò lọ́mọdé. Èèyàn ti súnmọ́ èèyàn ti súnmọ́ Ọlọ́run díẹ̀ gbé bí gbàdé lọ sọ́dọ̀ lẹ́ni di ẹni láì Ọlọ́run jẹ́ kán pẹ́ o. Ẹ wo èrè àsálàtù. Èrè àsálàtù ó jáde lẹ́yìn wọn. Tipẹ́tẹ́ lẹ́yìn wọn tálàjì ti kọrin èrè àsálù jáde kò tí ọdún tó jáde ò tí pẹ́ pálábí àbí 10 years ago. Ó ra ilẹ̀ acres of land. Bẹ́ẹ̀ni. Ó dẹ̀ pè fún àwọn àwọn. Bẹ́ẹ̀ni wọ́n sọ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ó ra ó pè ó dẹ̀ ṣe tí gbogbo èèyàn mọ̀. So ó dẹ̀ fún wọn ní blocks kan fi bẹ̀rẹ̀ foundation. So later on tó bá wọn rówó lẹ́yìn wọn lè máa develop lọ. Wàhálà ó ti ṣe dáadáa. Ó ti ṣe dáadáa. Ṣé dáadáa àgbọ̀pálá ti ṣe irú ẹ̀. Wọ́n máa ṣe báyìí. Àwa ti gbọ́njú kékeré láti máa ń gbọ́ pé àwa Ṣáìdé láwọn ọ̀làwọn tó yẹ ká fi nǹkan burúkú mọ́yàn láti lẹ̀. Ṣé bá ọmọ Ìjẹ̀bú ni wọ́n? Bẹ́ẹ̀ni. Ẹ̀ṣẹ́ bí wọn ni. Àwọn Ìjẹ̀bú ni wọ́n máa sọ pé láwọn kì í ṣe Wàsíù Àyìndé nìkan. Ẹ má bínú ẹ̀yin tẹ́ wá láti Ìjẹ̀bú. Ẹ tún jẹ́ sọ fún yín Ìbàdàn mò ń gbé kí ló pé mo wá sí London bíi dáńkú ara wa ni gbogbo alamọ̀ bí Wàsíù bẹ̀rẹ̀ bí lára dáńkú. Dáńkú ara wa ni ìjìnlẹ̀ bá ń bá. Nígbà tí wọ́n yẹn tó ní problem a gbọ́ pé wọ́n pe Wàsíù ó kí fẹ́ni tó mìíràn dárúkọ ẹni tó pè ní ó kí fẹ́ni ẹni ẹ má pè ó mọ́ gbogbo àwọn tó ṣe dáadáa fún Wàsíù pàtà Wàsíù ò sẹ̀sọ̀ fún wọn. Owó yìí ó pọ̀ o àwọn àti lè kó lọ́rùn péyàn bá kú yóò ti tẹ̀ lómi kéèyàn ṣe dáadáa tí ó bá sí nǹkan mi bẹ́ẹ̀ tàbí kéè kan ṣe dáadáa fún àwọn tó máa ń bá wọn ṣiṣẹ́ káwọn tó wà lẹ́yìn àwọn tó ṣe àwọn tó bá bí náà káwọn náà lè máa súre fún wọn. Ẹ ṣé gan sir. Nǹkan tí mi fẹ́ sọ nípa ọ̀rọ̀ yẹn ni. Ẹ ṣé sir, God bless you sir. Hello. Ẹ kálẹ́ ìyálàjẹ́. Ẹ kálẹ́ sir, God bless you sir. Kára ó lé bàbá. Ẹ ṣe gan ẹ̀pẹ̀lẹ́ program. Yes sir. ọ̀nàgún lè la gbà pé o. Yes sir. Ẹ ṣé sir. Ọlọ́run ìpínlẹ̀ ṣe rí máa tẹ́mi kan fẹ́ sọ bẹ́ẹ̀ ni pé kí Ọlọ́run ọba kó ṣe àforíjì fún wa. Àmín. Ṣe rí brọ́dà yẹn Àyẹ́kúnlé yẹn wọ́n fi tọ́lọ́run bá fẹ́ ṣàánú èèyàn òkankan náà ni ó fi sábàbí bẹ́ẹ̀ ni. So àwọn kankan bẹ́ẹ̀ mí wà péyàn máa ṣe láyé tí ó jẹ́ pé a máa fojú wo pé bí ẹ̀yàn fi tọ́lọ́run bẹ́ẹ̀ máa yọ́nú sí. Àmọ́ Ọlọ́run wá lè fi nǹkan kan tó bá fẹ́ ṣàánú ẹ̀gbẹ́lẹ̀ yóò wá péyàn kan sábàbí. Ṣé rí máa tó jáde ní oṣù tá a wà yìí gẹ́gẹ́ bí bàtà yẹn ti sọ náà kan. Ọlọ́run fẹ́ fi ṣàánú Wàsíù nítorí kò sí ẹ̀dá kan tó mọ̀ ọ̀la lọ́dẹ tó bá sọ pé ó rọ̀ ọ̀la ó ń tanra rẹ̀ ni. Àmọ́ àsìkò àforíjì làwọn ẹtí Christian àti Muslim tọrọ gbogbo tí ọlọ́run tẹ̀yà bá bẹ̀ tọrọ lásìkò yìí gbogbo àwọn wàlí ọlọ́run ànábì ọlọ́run rìn ká àṣẹ́gun ni. Ọlọ́run wá fẹ́ fi ṣàpẹ́lẹ́ tó bá lè pàmọ́ra kó jáde kó tọrọ àforíjì lọ́wọ́ gbogbo káàkiri àgbáyé everybody tó bá sẹ́nu oṣù pé ká dáríjì òun tọrọ àforíjì tó ní gbogbo téèyàn bá ní mà tó bá kójọ lé ayé kò sí kankan gbogbo ẹ̀ ní ó tàn wàláì gbogbo ẹ̀ ní ó tà tó wà àtọ́lá àtọ́mọ àti agbógbó tó kọ́lẹ̀ ọ̀tí yóò tán ọwọ́ àkùwà àtọ́lọ́njọ́ kan tọ́lọ̀ bá pàdé ìgbà yẹn ni ó máa fi kà á lòkú téèyàn bá wẹjú ní tọ́lọ̀ bá sí ojú àmọ́ ẹ pé ọjọ́ yìí lágbára nínú sàré kó tọrọ àforíjì kó jáde kó ná lẹ́nìtìn kò sẹ́ni tó mọ̀ ọ́ ṣe àwọn àmì ìgbẹ́tọ́ burú ju títí ẹ̀ lọ gan-an lábẹ́lẹ̀ tó ń ṣe ju tó wà lọ àmọ́ tí yẹ pé ju wọ́ọ̀sì tó bá lè jáde kó tọrọ àforíjì lọ́wọ́ everybody pé ọkàn dáríjì òfò tọrọ àforíjì Ọlọ́run nìkan ló fárẹ́ẹ̀tì wàhálà yóò rí i pé Ọlọ́run wàá kẹ yóò wá sáàbẹ yóò wá láti bò pẹ̀lú tó dáa tó nǹkan kéde yá nìyẹn. Yes sir. Àgbáyé adalẹ́ sà ẹ pè fún wa sà. Yes sir. A lot of people ló sọ̀rọ̀ ṣé ká tiẹ̀ sọ ẹ mọ̀ wípé bàbá wa Gbajabiamila tó jẹ́ mánéjà wọn tẹ́lẹ̀ ṣé mánéjà ni ó ní wọ́n fẹ́ ti international passport tó bọnú black coffee Wàsíù ní kó lọ jù sínú black coffee tó bá gbogbo ẹ̀ jẹ́ ṣé tamanika máa analyze show tìyẹn náà ṣé kò gbẹnu tán. Hello Ìyálájé. Hello ma. Hello ma ẹ kú ètò ma. Yes ma, God bless you, you're welcome. Ẹ jọ afẹ́ dá sétò ni ma. Ẹ ti wọlé ẹ bá wa dá sí ma. Ẹ jọ ẹ ní bínú sí mi mo fẹ́ sọ àwọn pọ́ìntì kọ̀ọ̀kan nípa ọ̀rọ̀ Alhaji Wasiu Ayinde. Ṣé rí màmá Esabod wọ́n máa ń sọ kiri kan wípé Wasiu Ayinde máa ń gbágbá lórí àwọn ìyàwó tán fẹ́ mi.
apart pé ó rí àwọn èèyàn tó fẹ́ lórí àwọn girlfriend tí Alhaji Wasiu Ayinde máa ní astagafula ni because kò tó bá ṣojú èmi ò kí ń sọ bẹ́ẹ̀ ó jọ gàtẹ́ kò jọ gàtẹ́ ó fẹ́ ẹsẹ̀ méjì tí o Alhaji Wasiu láìpẹ́ obìnrin lébi wípé obìnrin tó bá lòpọ̀ lẹ́ni tó bá lòpọ̀ lọ́la mo ní àwọn ọ̀rẹ́ méjì tí Wasiu Ayinde ti befriend tó bá gbé wọn kò ní ṣe kan gidi fún wọn ní ìgbà yẹn 7,000 naira lówó wọn 7,000 naira lówó wọn. tó máa gbàgbé sún àbí. tó ṣe tó bá gbé àgbésùn àbí tó kọ ọba ok girlfriend not àgbésùn. bẹ́ẹ̀ ni pé bí a girlfriend pé bí a ok wá bá mi nílé o àbí wá bá mi níbi kan ò tí wọ́n ti ń lọ 7 kí wọ́n ti fún ọ ní 7 kí wọ́n ti bá wọn sọ lẹ́ẹ̀kan yẹn wọ́n tún rí wọ́n tún fojú kan Alhaji Wasiu wọn. wọ́n mọ̀ pé nọ́ọ̀bẹ̀ títí tí kò ní gbé wọ́n máa wá pé wọ́n máa lé kiri kò ní jẹ́ kán rí òun kò lè ní gbé bí ó fi ṣe nǹkan ní o bóyá I don't understand because inú Ramadan la wà yá sọ pé kọ́ lọ fún mi ká má tún dẹ́ṣẹ̀ mẹ́ṣẹ̀ ìyẹn bẹ́ẹ̀. àwọn obìnrin náà tó ń gbèdì wọn lẹ̀ àwọn obìnrin tá a bá fẹ́ràn wí ká fẹ́ràn wí àwọn obìnrin tó ń gbèdì wọn lẹ̀ ń kọ́. ìyálájé ṣé mo wí pé òótọ́ àwa náà àwọn obìnrin náà àní fort bó ṣe mo wí pé ẹ náà tó dọ́kùnrin tó bí dọ́kùnrin ọmọ àwúlò àwa tó rà lẹ́jọ́ tó pé àwọn fẹ́ẹ́ wọn àwọn ṣe kíní kẹ̀kẹ́ pé ó máa tẹ́ bá tẹ́lájẹ́ wá sí bá tó sí i tó bá. ó dẹ̀ pé wọ́n promise Auto Bola ní marriage Auto Bola orí Facebook. ìyálájé ẹni sùúrù fún mi mà ẹni sùúrù ẹ̀yẹ kì í fa àwọn point mo fẹ́ sọ yìí ṣe bó tó bá sọ̀rọ̀ pé ó àwọn obìnrin nìyẹn ṣé wọ́n yìí pé ọ̀bùn tó pé wọ́n fẹ́ lọ́kọ wọ́n rí pé ó ti sọ̀rọ̀ máa ń dẹ̀ sọ̀rọ̀ ó dẹ̀ náìsì pé ó ti bọ́lá pé tó bá sọ̀rọ̀ wọ́n máa ń sọ pé ó máa ń sọ pé ó máa ń sọ ṣé ní Auto Bola ṣẹ́rí mà ṣẹ́rí tí Auto Bola bá rí tájọ́ Auto Bola bá rí kò ní gbó ṣe understand Auto Bola sáà àwọn yòókù lẹ̀ tí ò máa kígbe kò kígbe kọ̀lítì kò kígbe òbésèrè kò kígbe ó ní wà bold ó lè jáde àìmọye ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí kò lè jáde tí wọ́n ti ṣe kọ́ fún nípa pé ọdún ti nìyẹn jáde ọdún ti nìyẹn jáde. àwọn èèyàn fi kí lẹ́yìn o wọ́n ní 7,000 ló bá dé irú kìlò yìí ọmọ oníbowó ṣe ẹ̀ẹ́dá rẹwà adéwò ẹ̀ sàn ayaba. ìyálájé ẹ wo nọ́mbà mi lè nàìjíríà mi wọ̀ tí bá fẹ́ kí n pẹ́ nìyẹn ká ṣe 3-way score. ọmọ méjì yẹn kọ́ sọ fún yín kódà ìkan tún lóyún fún Wasiu Ayinde ògbọ́yọ̀ kan ní ilé nìyẹn gbé ní ọkọ́ta. ṣé wàá bímọ yẹn. ìbá tí wọ́n sì bá wà lókè á máa ó bímọ yẹn. alọmọ síta ẹni sùúrù alọmọ síta àwa online in-laws a ní ọmọ síta ṣé wọ́n ti wá gbà báyìí. kò gbọ́ wọn yẹn up to now kò gbà ẹ̀gbọ́n Wasiu ní lédi yẹn padà lọ bá yẹn ló wá mú ẹ̀wọ̀n lédi yẹn lọ bá ìyá Wasiu ẹ̀gbọ́n Wasiu ló fọmọ yẹn lórúkọ bẹ́ẹ̀ Wasiu fẹ́ rí ọmọ yẹn rárá kò fẹ́ rí. sọ́ńtà nǹkan ó wà nílé o sọ́ńtà nǹkan àfẹ́gbé tó ní sọ́ńtà yẹn wá ni. ìyálájé ẹni pè mí wàá ṣe 3-way score pẹ̀lẹ́ nìyẹn wá bá yín sọ̀rọ̀. mo ti gbọ́ mà. yá gègé ìyẹn bẹ́ẹ̀ ṣé wàá rí àwọn tí wọ́n sí láwọn fẹ́ sílé ẹ máa gbọ́ ìyálájé ṣé rí àwọn tí wọ́n sọ pé àwọn fẹ́ sílé pé bí ìyàwó tẹ́ bá bí lédi yìí kí lórúkọ lédi yìí ọ̀rẹ́ mi ni láyé kó tó di pé ó fẹ́ fìtíà lédi yẹn ló fẹ́ tí bọ́lá bá sọ pé ó pa lédi yẹn ti pa lédi yẹn tì ọmọ àgàràwú náà ni kíní lédi yẹn tí bá bí lédi yẹn tó bá kẹ́ni bọ ọ̀rọ̀ yín Wasiu fún yín káàdì kẹ́ mú àdá kẹ́tù jú Wasiu lórí bọ́lẹ̀. ànígè wọ́n á change. lédi yẹn ló bí ọmọ kan obìnrin ló bí fún. wọ́n ní Ṣakira wọ́n ní ìyàwó Ṣakira wọ́n ní Ṣukura kò sí tí wọ́n ní. Ṣakira kọ́ eléyìí náà wọ́n máa ń gbà yẹn ó fi kì í tó ní ọmọ Yéwándé ọmọ àgàràwú. God bless you my sister. thank you ẹnìkan ló fún mi lọ́wọ́ bẹ̀ yẹn o àwọn tèmi. Yéwándé bẹ́ẹ̀ ni. Yéwándé Wendy. Ní sórí bí. àwọn tèmi ní kóòtù mórí wọn pé. ṣẹ́rí nígbà yẹn Yálájé ṣẹ́rí nígbà yẹn Yéwándé yẹn ó yí ti owó kan ni
ẹ̀mí fẹ́ sọ̀rọ̀ púpọ̀ lórí kìíní so wọ́n sọ̀rọ̀ pé ó yí ti wó yẹn wá sí ìṣe go crazy nípa ẹ̀ pé yé wá dé o wẹ́ndí o kí ní kọ́ gbogbo ẹ̀ wẹ́ndí o mo ṣe pé bí lónìí yẹn mò ń jẹ́wọ́ ìta báyìí ó sọ wẹ́ẹ̀dù straight ni. ìyẹn máa tún lágbára o. ṣé wàá rí àwọn èèyàn kan sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan wípé kí Wàsíù tọrọ àforíjì ìyá wá dé gbogbo èèyàn tó gbọ́dọ̀ Wàsíù lè tọrọ àforíjì torí pé àwọ̀ ọ̀dájú ni Wàsíù Àyìndé ṣe. Really? Àwọ̀ ọ̀dájú ni wọ́n ṣe bẹ́ẹ̀ ni ṣe rírun wọn bẹ́ẹ̀ yẹn èèyàn kan sọ bàbá wa ọlọ́fọ̀rọ̀kẹ́ Alhaji Síkírù Àyìndé Barrister ó ní ìtọ́bayé bá ń ṣàdúrà fún bá pé iṣẹ́ ọwọ́ ìwà ìpè lóhùn iṣẹ́ òlò àmà ṣépè fún ẹ̀tọ́ wáyé dẹ̀ ṣépè fún bá pé iṣẹ́ ẹlẹ́dàdà ló ń ṣe iṣẹ́ òlò àmà ṣàdúrà fún ṣe rí ó kàn èmi kò rí pé àwọn tó ń wáyé ayé tó ń rí pé àwọn wáyé ayé yìí ó kéré gidi gan kàn àwọn arántí pé ìjọ kan yẹn máa sùn ìyẹn ò ní jí mọ́ ìjọ ká sùn ìgbà míì ìyẹn ò tẹ̀ ní síkì gan ọkàn ni ó sùn kò máa jí mọ́ ṣé wọn rántí ọjọ́ yẹn ni mo fẹ́ kọ́lé mo fẹ́ ralẹ̀ mo fẹ́ ra mọ́tò mo fẹ́ lo gold mo fẹ́ ṣèlú nìkan tí yàn bá kú ordinary £1 wọn ní sí mọ́yàn ìlà wálé ayé náà lọ kí la wá wọlé lẹ́mọ̀yàn ẹ̀gbọ́n bí Ramadan ṣe dé oní òpó rẹ̀ ní máa yé gún of Nigeria àwọn èèyàn ń gún ní ìlú èmi mo ṣe kéré tó yìí tí mo ṣe kéré tó tí mi ní kankan yìí èmi fúnra mi mo ṣe gígbèwé mo fáwọn èèyàn nìkan ládùúgbò mi àríwá sí ibi tó sọ pé òun fẹ́ ṣe gígbèwé fáwọn èèyàn kó o lè pè rẹ̀ ní máa yé gún orí burúkú ló mú ayé wo ló mú gún. ẹ ti bínú o. ayé orí burúkú wo ni màá tó Àyìndé mú gún. kó wá sí àwọn kódà ìka tí ẹ ti tó ṣe mùsùlùmí gan tó ṣe ní ti gan ó nìkan tí ìka tí ẹ ti ṣe fáwọn mùsùlùmí pé òun fún wọn lóúnjẹ. bẹ́ẹ̀ni. ibo la ti ní wà iṣẹ́ ibi ni ìyálà díẹ̀ bá ṣe wà yìí ẹ̀yin tún rí dàgbàdo tó ìrìn kíra yèyè láti kiri àmà bízì ẹ̀fọn Nàìjíríà kùnú àwọn máa ń lọ bí iṣẹ́ ṣe wípé ibo la ti rí bí òkè pé Wàsíù Àyìndé ló ṣe gígbèwé pé fún ọ̀yàn kankan ní £10,000 ibo la ti rí pàṣẹ báwa yìí lọ́dún pé Nàìjíríà la wà yìí Nàìjíríà pé ibà ìtàkùn páì ní kankan yìí ní Ramadan yìí ó ní akọ àbá tí mo pín fáwọn èèyàn pé at least wọ́n máa ṣe kankan lára wọn olóòmáyégún ayé wo ló mú wọn ta ló ti fi ayé máyégún ta ló ti fi help láyé ta ló ti fi help who you help ẹ wá ń ṣe gbogbo ẹ rádaràdá in fact I don't want to talk because orí afẹ́fẹ́ la wọ́n jẹ́ kí n dákẹ́ ọ̀rọ̀ kí ni nípa àgbà jẹ́ kí n dákẹ́ ẹ jẹ́ kí n tí mo sọ náà ti tó kí ló gbénú títa gbé ta yes. ẹ ṣe mà ẹ jẹ́ ká fi àdàgbé ètò rọ̀ lẹ́yìn ètò ẹ ṣe mà Jésù Kristi ẹ jẹ́ ní sùúrù ẹ̀yin tẹ́ ń pè ẹ ní sùúrù ẹ jẹ́ kí n pe ẹ ní sùúrù ẹ jẹ́ ká pe bàbá yẹn padà náà bàbá tí Wàsíù gba etí ẹ̀ tójú ẹ̀ fọ́ bóyá a sì lè rí wọn ẹ ní sùúrù ẹ̀yin tèmi ẹ ní sùúrù mi ò ní gbé kọ̀ yín o kí ló pa nọ́mbà rẹ̀ fáyọ. ẹni sùúrù ẹ̀yin tẹ́ ń pè ẹni ẹjọ́ nítorí Ọlọ́run mi máa rí nọ́mbà yẹn mọ́ orí bàbá yìí mọ̀ sọ́ọ̀rì mi ò tí ì sèvù nọ́mbà bàbá ẹ jẹ́ kí n tó padà lọ bí tí mo ti rí mò ń bọ̀ ẹni sùúrù ẹ máa pè a sì níbi 30 minutes for 40 minutes láti ẹni sùúrù náà tẹ́ máa fi bá wa sọ̀rọ̀ ẹ jẹ́ ká pe nọ́mbà yìí. ẹ jẹ́ ká try láti pe bàbá tí ojú ẹ̀ fọ́ yẹn má bínú o àwọn náà ṣe give away nígbà COVID yíyọ 2020 wọ́n try now àwọn náà try ẹ jẹ́ ká try láti pè wọ́n padà bàbá ti pè yín lẹ́ẹ̀kan bóyá mo mọ̀ pé ti lọ kírun àdúrà wa gbà ẹ má bínú sà bàbá tó wà lórí ṣé ń gbọ́ mi sà. mo ń gbọ́. ẹ̀yin èèyàn mi bàbá tó wà ní lórí fóònù pẹ̀lú wa àwọn ni ex stage manager bàbá wa Wàsíù Àyìndé Marshal Kwan the ultimate tí ẹni yẹn lò wọ́n láwọn lo recommended glasses recommended glasses ojú
tí Wàsíù gbá wọn lójú tí èrò gíláàsì kó sí wọn lójú tí ojú kan sì fọ́ finally ojú kan náà fi ríran. Ẹ jẹ́ ká wo nǹkan tá a bá lè ṣe láti ràn wọ́n lọ́wọ́. Bàbá ẹ fún mi ní phone number, ẹ fún mi ní nọ́mbà yín. Ṣé bẹ́ẹ̀ ẹni account ẹni báǹkì. Mo ní account mọ̀. Ó yá ẹ fún wa náà, ẹ fún báǹkì wo lẹ ń lò? First Bank. First, okay. First Bank. Okay, ẹ fún mi nọ́mbà yín. Bẹ́ẹ̀ ni mà. 300. 300. 480. 480. 37. 37. 50. 50. Ẹ pè lẹ́ẹ̀kan sí kí n kọ̀ kí n chẹ́kẹ̀. Bẹ́ẹ̀ ni. 300. 300. 480. 480. 37. 50. 50. Orúkọ wo ni wà ńbẹ̀? Moshood Ọlálékan Abagun. Moshood Ọlálékan Abagun. Àbí? Abagun. Abagun. Bẹ́ẹ̀ni. Abagun. Abagun. Ó dáa. ABAGUN. ABAGUN. Àbí? ABAGUN. Abagun ó sì yé mi báyìí. So lórúkọ mi tí má ti kúrò ní tí má ti ṣetán lórí show fóònù tí mo máa fi ṣe mo fi ṣe live yẹn èmi fún ara mi màá fún yín ní 50,000 naira. I'm very grateful to you, ma. Yes sir. So àwọn èèyàn wa màá post nọ́mbà yín àwọn tó bá máa ràn yín lọ́wọ́. Bóyá ojú yẹn bá tún ṣe é ṣe tẹ́ ẹ tún fẹ́ gbé padà àbí pé bóyá ẹ̀dẹ̀ fẹ́ fi máa wá nǹkan tẹ́ máa jẹ tẹ́ máa tà níwájú ilé ẹ jọ̀ọ́ owó tó bá ti fún yín mo fẹ́ kẹ́ ẹ lò dáadáa. Ọlọ́run á ràn yín lọ́wọ́. Màá pín nọ́mbà yẹn ń sìn màá pín àká nọ́mbà yín tí gbogbo àwọn èèyàn máa fi ràn yín lọ́wọ́. First Bank kẹ́nìbọ̀dì máì tí ì pè. Ẹ dúpẹ́ lọ́wọ́ ẹ dúpẹ́. Àwọn gbogbo àwọn tí wọ́n gbọ́ mi tí wọ́n bẹ̀rẹ̀ ràn mí lọ́wọ́ àti tí wọ́n náà ní tura para Ọlọ́run. Àní. Gbogbo ibikíbi tí ọmọ wọn bá wà wọ́n máa pàdé aláàánú ni o. Àní. Ilé àtọ̀nà wọn kò ní bí àbílá pa Ọlọ́run àti ànábì. Àní. Òkè báyìí ni wọ́n máa lọ. Àní. Wọ́n bá náà mọ kánú àlìyà. Wọ́n ti bẹ́ẹ̀ fẹ́ pa Ọlọ́run. Àní. Tí tá a bá dẹ̀ lè bá bàbá wa Wàsíù sọ̀rọ̀ pé kẹ́ padà sọ́dọ̀ wọn ṣé ẹ̀ mind. Àmì òṣèré mọ́ ti kọjá nìyẹn. Àmì òṣèré mọ́. Nice. No. Adẹ̀tún bẹ̀ yín kẹjọ níyan láàánú àwẹ̀ tá a wà yìí ẹ dákun lóòótọ́ kò sí tẹ́ ṣe máa wojú yẹn tí ò ní máa dùn yín tó máa rán yín létí tó dẹ̀ máa jẹ́ ìbànújẹ́ ọkàn ṣùgbọ́n ẹ dáríjì wọn nínú ọkàn yín àwọn Nàìjíríà náà wọ́n á ràn yín lọ́wọ́ ẹ jọ̀ọ́ ẹ dáríjì wọn ẹ dáríjì Wàsíù Àyìndé ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jọ̀ọ́. Ọlọ́run balaba tó ń dá ẹjẹjà Ọlọ́run dájú ìbò wa. Ẹ ṣe ẹ bá ṣàforíjì fún wọn ìgbà ìmọ̀ ní ẹ jọ̀ọ́ àṣìṣe ní mistake àṣìṣe ò sì kọ́gbọ́n kò sì gbọ́ kò kọ́ pé mo mọ̀ wá wù ẹ jọ̀ọ́ bá mi dáríjì wọn sà ẹ ṣeun gan sà. So tí má yẹ tán màá ti sẹ́ndì owó ti tèmi màá pè yín màá sẹ́ndì receipt yẹn sí ṣé wà lórí WhatsApp. Okay, ma. Ṣé wà lórí WhatsApp màá send the receipt tí màá ti sanwó sí yín. WhatsApp number mi náà nìyẹn. Okay ó náà lélẹ̀ ó dá sà màá send the receipt bá ti send 50,000 sí yín ẹ ṣé gan sà yes sir God bless you sir. Okay ẹ ṣé ma. Olúgbénga Ògúnnúsì you're welcome sir. Olúgbénga Ògúnnúsì thank you so much for the stars ẹ ṣé o. Hello sir. Hello sir ẹ ti wà lórí ètò yes sir God bless you. Ṣe rí ọ̀rọ̀ Alhaji Wasiu Ayinde. Bẹ́ẹ̀ ni. Gbogbo àwọn obìnrin ni kí wọ́n yára wọn ní brain. Gbogbo àwọn obìnrin ni kí yára wọn brain. Yes. Reason ni pé tó bá sọ pé abimọmọ wò Láyìndé. Ẹ ti bínú tán. Ó ti yé sí abimọmọ wò Láyìndé. Mo forúkọ bọ ẹnìkan láti rí. Ẹni yẹn popular person ni obìnrin ni. Ó bímọ Fáyìndé ọmọ tí mo sọ yẹn sí tó bá sì pé 15 years àti pé 12 years. Àìdí òkè fóbìnrin yẹn lọ́wọ́ fún oúnjẹ. So ìyẹn lọ bẹ́ẹ̀ yẹn ẹ lọ bèèrè lọ́wọ́ Mr. Kúnlé Mr. Àyànkúnlé ẹ lọ bèèrè lọ́wọ́ pẹ̀lú àwọn tí mo fẹ́ sọ yìí máa nǹkan báyìí tó wà lẹ́yìn lágbájá tó kọ pélé yẹn fámìlì ni wọ́n tó mọ́ lu bàtà lẹ́yìn lágbájá
Okay, pẹ̀lú bàbá yes. Máa kàn báyìí náà ìgbé ìtẹ́pẹ̀ ní orí gẹ́gẹ́ àti bàbá Maria. Ìmúsílẹ̀ Arúgbó Sọ̀lákì, fámìlì ni wọ́n. Wọ́n máa ní fábílì tó ń. Bàtà ló lù lẹ́yìn barista. Kó tó di pé màá yẹn bẹ̀rẹ̀ sí ní gbégbé lẹ́yìn barista. Tó ti ní sí. Torí mi mọ̀ wọ́n dáadáa. So lẹ́yìn ìgbà yẹn, máa kàn wà lẹ́yìn Wàsíù. Wọ́n bínú kúrò lẹ́yìn Wàsíù ni. Ṣẹ̀lẹ̀ ló padà wà fún màá yẹn sì wọ́n pè ní Súlẹ̀ Àyànbàtà.